àìsàn tí í ṣe Aunty Ajara eyín òṣèré orí ìtàgé ilẹ̀ wa ó máa ti dá wàhálà alẹ́ ó ti dá yánpọn yánrinlẹ̀ níkànnì ayélujára ẹ farabalẹ̀ gbogbo ẹ̀ ní play fún yín ṣùgbọ́n ká tó máa lọ ẹ̀yin olólùfẹ́ wa ẹ lọ síkànnì abala àríwísí ẹ tẹ God will save you Aunty Ajara God will save you Aunty Ajara ká fi lè ràn wọ́n lọ́wọ́ ó ṣeé ṣe káwa má lówó láti ràn wọ́n lọ́wọ́ ṣùgbọ́n ká fàdúrà ran Aunty Ajara lọ́wọ́ òṣèré orí ìtàgé ilẹ̀ wa eyín Ronke Oshodioke ó ti jáde sọ̀rọ̀ kí lójó jáde sọ̀rọ̀ àti pé àwọn àṣírí ìwo ló tú nípa àìsàn tí ń ṣe Aunty Ajara lẹ́yìn ìgbà tí ẹnìkan tó kọ́mẹ̀ntì tí ò dáa sórí post ẹ̀ Ronke Oshodioke sọ̀rọ̀ ilẹ̀kùn ẹ kọ́kọ́ wo díẹ̀ nù fídíò náà mú padà bọ̀ wá play fúùlù fún yín mò ń bọ̀ náà mò ń bọ̀. Ṣé gbádùn ṣá sórí yín pé ṣá àwọn wo ni yẹ̀yẹ́ Britty I'm going to tag her on this video àwọn wo ni yẹ̀yẹ́ Britty àwọn wo ni yẹ̀yẹ́ Britty do you know how much they spent on Ajara kan tó gbé síta they've spent over Ajara kan tó gbé síta ṣoṣo ó gbé 500,000 naira lẹ̀ and you èmi tí mo dúró síbí báyìí mo mọ iye tí àwọn colleague mi contribute fún mi every month tí mo fi ń rògùn when I was strong. Highlight ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ wò kéṣekéṣe lẹ rí kàṣàkàṣà ń bọ̀ ṣùgbọ́n fẹ̀yìn tẹ́ ẹ̀ mọ̀ ẹni tó ń jẹ́ Aunty Ajara nínú Nollywood ẹ já kọ́ sọ díẹ̀ nípa Aunty Ajara àti pé ń play àwọn fídíò kọ̀ọ̀kan fún yín nípa Aunty Ajara orúkọ Aunty Ajara ní Ajara Lasisi ẹ wò kí n tó sọ nǹkan kan nípa Aunty Ajara ẹ kọ́kọ́ wo àwọn short clip yìí níbi tí Aunty Ajara tó ti ṣeré àbí tó ti ṣe skit pẹ̀lú àwọn kọ̀ọ̀kan àtàwọn skit kọ̀ọ̀kan tó ti ṣe ẹ wò ilé ayé mo ráyé mo sáfáyé ẹ̀rù má bà mí ọmọ ibùnà ádámọ̀ mò ń bọ̀ náà. nífẹ̀ẹ́ Muhammad mo fẹ́ kọ́lé yóò rí kọ́ bẹ́yàn bá ń bínú Muhammad ilé pápó ni ó máa gbé. pẹ̀lẹ́ wíkì ọ̀dà òdì àdá ọ̀gbẹ́ni. the president Nigeria fọjọ́ méjì kí láwọn kan tẹ máa dánwò. máa kó gbowó yẹn pa ni máa kówó ní kákọ́kọ́ ga láìsí náà sí gbogbo òdù. gẹ̀gẹ̀ sí o owó náà fi ń gẹ̀gẹ̀ sí o. ẹ̀yin náà ti rí i pé Aunty Ajara kò kéré rárá tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn Nollywood Yorùbá ṣùgbọ́n níbo la Aunty Ajara ti forí gbé àìsàn eléyìí tó ń ṣe Ọlọ́run nìkan ló mọ̀ ṣùgbọ́n bá a ṣe ń sọ̀rọ̀ yìí gbogbo àwọn òṣèré orí ìtàgé pátápátá ni wọ́n ti ń gbárùkù ti Aunty Ajara lórí ọ̀rọ̀ àìsàn tó ń ṣe Aunty Ajara kí wá ló fa tí Ronke Oshodioke ń bẹ gbogbo ẹ̀ náà lẹ́gbọ́ lẹ́nu Ronke Oshodioke gangan ẹnu mi kẹ́ ti gbọ́ pé ìyá àti sàkú àti pé irú àìsàn wo gan ló ń ṣe Aunty Ajara tó jẹ́ pé àwọn òṣèré orí ìtàgé owó tí wọ́n ti ná ẹgbẹ̀lẹ́gbẹ̀ ni kódà ẹnu Ronke Oshodioke náà lẹ́ẹ̀ ti gbọ́ owó táwọn Nollywood actors àti actresses tí wọ́n ti ná kó tó di pé àwọn gan ara wọn ò gbámọ̀ tí wọ́n fi gbé Aunty Ajara síta láti lè tọrọ ìrànlọ́wọ́ fún lọ́dọ̀ àwọn ẹlẹ́yinjú àánú àwọn tó máa ń ṣoore èèyàn lórílẹ̀‐èdè Nàìjíríà ṣùgbọ́n kankan wá ṣẹlẹ̀ nígbà tí òṣèré orí ìtàgé ilẹ̀ wa eyín Ronke Oshodioke tó pòstì Aunty Ajara síkànnì ayélujára tiẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan tó náà fi jáde sọ̀rọ̀ pé eléyìí pọ̀ jù ó tó gẹ́ kí ló dé gan kí làwa òṣèré orí ìtàgé kí la rà ń gbà yín tá a sanwó kí la ṣe gangan tó jẹ́ pé ká má tí ì wí ká má tí ì sọ ẹ ó ti máa bú wa gbogbo ẹ̀ níyàn nàná ń sì play fídíò náà fún yín. ìgbà tí Ronke Oshodioke tó fi fọ́tò Aunty Ajara síkànnì ayélujára rẹ̀ páwọn ọ̀ràn wá ìrànlọ́wọ́ fún ẹnìkan drop comment sábẹ́ post ẹ̀ ó ní ó gbà mí lójú tì fẹ́yìn òṣèré orí ìtàgé gbogbo owó tẹ́ ẹ máa ń ná fẹ́lẹ́rẹ́ lójú agbo tẹ́ ẹ mọ̀ ṣe óńblé kí ló dé tẹ́ ẹ lè ro gbogbo ẹ̀ papọ̀ kẹ́ ẹ lọ́ọ́ fi tọ́jú Aunty Ajara
sódìgbà tẹ́ ẹ bá tó gbé gbogbo ẹ̀ sí ìkànnì ayélujára kẹ́ wá máa tọrọ owó fàǹtí Ajara bí a ṣe ní àwọn tó lówó nínú Nollywood Yorùbá. Eléyìí ló fa wàhálà, ló fa gbọ́nmi sí omi òtó tí àǹtí Ronke Oshodioke náà wá ní ìlé gbalẹ̀ mọ́ra, kódà ìníjú di àárọ̀ ọ̀la kí n tó ṣe fídíò. Ó ṣe fídíò náà lóru gànjọ́, ó sọ̀rọ̀ ilẹ̀kùn kí ni Ronke Oshodioke sọ. Ìgbẹ́yìn débẹ̀ ní ìsìn tẹ́gbọ́n tí Ronke Oshodioke sọ. Ronke Oshodioke faraya, ó wá tú àwọn àṣírí kọ̀ọ̀kan táwa gan ò mọ̀ ó ń ṣẹlẹ̀ nínú Nollywood. Ẹ̀yin olùfẹ́ mi tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin oníjẹ́ bá tẹ subscribe button yìí sórí YouTube channel wa. Àìsàn kò ní ṣàwa náà, kò ní ṣàwọn ọmọ wa. Ikú aya ikú ọmọ ìkọ̀kọ̀ ńbẹ kò ní wọlé tọ̀ wá. Ó yá, ẹ jẹ́ kí n sáré gbé yín débẹ̀ kẹ́ ẹ gbọ́n tí Ronke Oshodioke tó fi dá ẹni náà tó fi dá lóhùn nípa nǹkan tí ń ṣẹlẹ̀ lórí àìsàn Aunty Ajara àti tí ń ṣẹlẹ̀ nínú Nollywood tí ó hàn sáwa tá a jẹ́ olólùfẹ́ Nollywood. Ó yá, ẹ sáré wo ohun tó ń ṣẹlẹ̀. Yeah, good evening, everyone. This is 12:28. I can't wait till tomorrow because lady to send the message to the comment section. Lady and be me gone. That's why I want to do this tonight. I want to hear everything. I'm going to tag her on this video. I want to hear everything. I want to hear everything. What do you mean by that? I want to hear everything. I want to know. Have you ever seen me? Because you are saying, have you ever seen me? If you want to write this stupid comment, you are not supposed to write it. You don't have that right to come and write such thing under my comment section. Do you know how much they spent on Ajara? They've spent over 5 million naira on Ajara. 5 million naira on Ajara. They are doing it secretly. Wọ́n fẹ́ come on anything. Ìgbà tágbára àwọn ò gbé mọ́, lèmi fún ara mi tó mọ̀. They did include àwọn èèyàn tó súnmọ́ Ajara. Wọ́n ti contribute over 5 million naira fún Ajara. Èèyàn kan ṣoṣo ó gbé 500,000 naira lẹ̀. And you say they are not helping themselves. What do you mean they are not helping themselves? Kí lẹ mean by pé wọ́n help around? What do you mean? Èmi tí mo dúró síbí báyìí, mo mọ iye tí àwọn colleague mi contribute for me every month tí mo fi rògùn when I was strong. Did I come to the media? Even not for my colleagues. Did I come to the media? Did I come to beg did I come to beg money from anybody? Because you people just open your mouth and start vomiting trash. Type. Gbádùn. Ṣé wọ́n okay, ṣé gbádùn. Wọ́n ti dá over 5 million naira fún Ajara. Ìgbà tágbára wọn ò gbé mọ́. Not sórí social media. If you don't know something, you will ask. Anyone know what you have you ever seen me? Then if you want to write anything on, I want to know, then you go to that comment section. I want to know what you go and write it there, not under my